níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìlú mà sáré ránṣẹ́ pé àwọn ẹgbẹ́ tó ń rí sí òfin Sharia ní Nàìjíríà pàápàá nílẹ̀ Haúsá Supreme Council for Sharia in Nigeria pẹ̀lú bí àwọn àti àwọn àgbà mùsùlùmí bó ṣe ti lérí tó sì ti ń ṣe ìpàdé lórí bí bàbá náà kò ṣe ní sí sáà kejì tó sì jẹ́ pé níṣe ni Tinubu náà ló ń bẹ̀ wọ́n gidigidi pé kan ṣáà dáríjì òun kò pa wọ́n tì òun yóò sì ṣe àtúnṣe. Ẹ rántí wípé nínú ọ̀sẹ̀ tá a wà yìí lásìkò tí ẹgbẹ́ àwọn Supreme Council for Sharia in Nigeria tí wọ́n ń ṣe ìpàdé wọn ìní wọ́n ṣàgbéyẹ̀wò ètò ìdìbò oṣù kejì ọdún tó kọjá. Bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó dìímọ̀ ìgbé bí kò bá sí ìpàdé tí àwọn ṣe pé kí àwọn ran Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ ní ilẹ̀ Haúsá àti káàkiri àwọn ilẹ̀ Nàìjíríà ọkùnrin náà kò lè di ààrẹ o. Wọ́n nígbà tí àwọn àforíṣe táwọn fọnù ṣe tán níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò máa rántí àwọn mùsùlùmí tó jẹ́ wípé kò fi àwọn mùsùlùmí sípò àwọn kìrìsìtẹ́nì ènìyàn ń fi sípò ẹgbẹ́ àwọn tó ń rí sí òfin Sharia ní Nàìjíríà yìí. Wọ́n jẹ́ kó dìímọ̀ wípé àwọn kò mọ̀ pé bí nǹkan ṣe máa ríre nítorí pé àwọn rò pé ìlérí tí Tinubu ṣe fáwọn nígbà tó wá ṣèpàdé pẹ̀lú àwọn pé Nàìjíríà yóò yàtọ̀ bó bá gbàjọba. Ó ní báyìí Nàìjíríà ti dojúdé o àti wípé oṣù bíi 6 ó ti tó láti ti fi ṣàgbéyẹ̀wò ìjọba tuntun nítorí pé tiẹ̀ kéèyàn tiẹ̀ mọ ibi tá ń lọ bí ò bá tiẹ̀ tí ì rí nǹkan ṣe. Ṣùgbọ́n tán ní ibi tí Tinubu ń lọ báyìí ò yé àwọn o pé ebi àti ìyà àti ìṣẹ́lúgba gbogbo Nàìjíríà èyí tó ń kọ àwọn lóminú nítorí pé kì í ṣe nǹkan tí àwọn dìbò fún rèé. Wọ́n wá korojú sí Tinubu lórí bó ṣe pa àwọn tì ìyẹn àwọn mùsùlùmí tí wọ́n ní ó fi ìyà jẹ àwọn kò rí àwọn gẹ́gẹ́ bí ẹni tó kújú òṣùwọ̀n láti yàn sípò tí wọ́n sì ní fún ìdí èyí àwọn ti padà lẹ́yìn ẹ̀ àwọn ti gbé àtìlẹ́yìn kúrò ní ọ̀dọ̀ ẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn ló ń sọ̀rọ̀ sí àwọn ẹgbẹ́ tó ń rí sí òfin Sharia Nàìjíríà yìí tí wọ́n ń sọ wípé kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe Tinubu wọlé pẹ̀lú ọgbọ́n òṣèlú tó níní. Ṣùgbọ́n níṣe ni Tinubu ò mà dá àwọn tó ń sọ̀rọ̀ báyìí lóhùn. Ṣé ẹni tí orí ń ta ló kú mọ ibi tó orí ti ń ta àwọn o. Níṣe ló tètè ránṣẹ́ pé àwọn ẹgbẹ́ tó ń rí sí òfin Sharia Nàìjíríà yìí tó sì bẹ̀rẹ̀ sí ní máa bẹ̀ wọ́n gidigidi pé kán ṣáà má padà lẹ́yìn òun kán jọ̀wọ́ òun nílò àtìlẹ́yìn wọn nítorí pé àtìlẹ́yìn wọn gan ló ràn òun náà lọ́wọ́ láti jáwé olúborí lọ́dún tó kọjá nígbà tí Tinubu tó ṣèpàdé pẹ̀lú àwọn àgbà ẹgbẹ́ tó rí sí òfin Sharia Nàìjíríà tán ló ṣèlérí fún wọn pé wọn yóò rí ìyàtọ̀ gbogbo ohun tí wọ́n sọ gbogbo àròyé wọn inú òun yóò ṣiṣẹ́ lé lórí báyìí tóun yóò sì rí pé òun dùn wọn nínú nítorí pé òun kò fẹ́ kán padà lẹ́yìn òun yóò sì nílò àtìlẹ́yìn wọn.